àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ìròyìn náà. Ẹgbẹ́ Arẹwà, Àtíkù àtàwọn míì ti gbójú agan sí iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ tó sọ nípa ti ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí ni wọ́n mọ̀ pé ìpàdé bíríkótó láti jíròrò lórí àwọn nǹkan tó ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àwọn kan ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń fi ìbínú tó ń ti ẹ̀hónú wọn hàn lórí bí wọ́n ti kó Mámú Gàrí sí agbẹjọ́rò kan lọ́wọ́ nílẹ̀ yìí, ìyún Délé Fárótìmí. Ọwọ́ tẹ àwọn jàǹdùkú tó fi tìpátìkúùkù tó fi bá ọmọ ọdún 13 lájọṣepọ̀. Lágbo ti àmúlòdùn, gbajúgbajà òṣèré tíátàbìnrin nílẹ̀ yìí Fúnkẹ́ Akíndélé ló ti fi àfojúsùn rẹ̀ léde lórí bó ti ń retí bílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí owó tí ó pa wọlé nígbà tí ó bá gbé eré tuntun rẹ̀ tó pè ní Everybody Loves Jennifer jáde. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ Arẹwà tó ti ẹni tí ó jẹ́ ọmọ oyè sípò ààrẹ ìyàn nínú ẹgbẹ́ òṣèlú PDP fún tọdún 2023 Àtíkù Abubakar àti àwọn léè tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ojú agan sí ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ tí wọ́n sọ lórí bí iléeṣẹ́ ààrẹ bí ó ti ní kí gbogbo àwọn tó kù pàápàá jùlọ ní apá àríwá ilẹ̀ yìí kí wọ́n so ewé àgbéjẹmọ́wọ́ kí wọ́n sì dúró títí di ọdún 2031 tí ààrẹ Tinubu tí ó parí sáà kejì ìṣètòjọba rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí. Ẹni tí ó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí George Akume ló dá yánpọnyánrin ọ̀rọ̀ ọ̀hún sílẹ̀ látàrí bí ó ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu ó ní ó sì wà ní orí àlééfà títí di ọdún 2031. George Akume òun ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan níbi ó ti ṣàlàyé wípé àwọn tí wọ́n jẹ́ olórí nínú ẹgbẹ́ òṣèlú lápá àríwá ilẹ̀ yìí ó ní kí wọ́n so ewé àgbéjẹmọ́wọ́ kí wọ́n sì mọ́ wo àfojúsùn kankan bó ti wù kó mọ lórí bóyá wọ́n gbé igbá ìbò nígbà tí ó bá di ọdún 2027. Ó ṣe ní àlàyé pé ààrẹ Tinubu ló ti apá ìwọ̀ oòrùn ilẹ̀ wá tó sì láǹfààní láti lo sáà méjì gbáko léyìí tí ó tẹnubọ̀pọ̀ lọ́dún 2031. Nífẹ̀sì sí ọ̀rọ̀ tí George Akume sọ, òun ni ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ Arẹwà ìyún ọ̀jọ̀gbọ́n Takur Muhammed Baba ni ó ti wá ṣàlàyé báyìí pé ààrẹ Tinubu ó ní kò yẹ kó mọ̀ du ipò tí ò tí ì wá tí ó sì yẹ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó gbájúmọ́ àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà fíra. Muhammed Baba ó ní ó ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi ó ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ òun ni orílẹ̀-èdè òun ni wọ́n kojú lọ́wọ́ tí ó sì nílò àtúnṣe tó ṣe gbòógì. Níbẹ̀ náà òun ni Àtíkù tóun náà fìgbà kan rí jẹ́ ọmọ oyè sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyún fún tọdún 2023 lòun náà ti wá ṣe bẹ́ẹ̀ tí ó gbé ẹnu sí ọ̀rọ̀ ọ̀hún níbi ó ti ṣe ní àlàyé wípé ààrẹ Tinubu ó ní ìmọ̀tara ẹni nìkan òun ni ó ń bá jà tí kò sì yẹ kí ó mọ lérò àti mọ jẹ ààrẹ nígbà tí yóò bá fi di ọdún 2027. Ọ̀rọ̀ yìí ló ń dá yanpanyanrin sílẹ̀ lọ́wọ́ báyìí láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ Arẹwà tó ń ti iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ tí George Akume tó fi léde ọ̀hún. Àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí NOA tẹ́ka ti ìpínlẹ̀ Niger ni wọ́n jókòó bíríkótó láti jíròrò lórí àwọn nǹkan tí ó ń domi orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àjọ ọ̀hún tẹ́ka ti ìpínlẹ̀ Niger ó ní wọ́n gbèrò ọ̀hún pọ̀ láti sọ̀rọ̀ lórí àwọn nǹkan gbòógì léyìí tí ó nílò ìfurasí tó ń ti àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà.
lásìkò tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ọ̀gá àgbà pátápátá fún àjọ NOA Malam Lanre Isa Onilu ṣe lálàyé pé àwọn kan lè tí ó ṣe gbòógì láti sọ̀rọ̀ lé lórí nínú ìpàdé ọ̀hún lè tí wọ́n ń ṣe òun ni bí wọ́n ti mú ìdádúró bá àrùn kògbóògùn HIV/AIDS àti bí ètò ààbò ilẹ̀ yìí bó ti ń ṣe ségesège tòun ti àtúnṣe lẹ́yìn tí wọ́n fẹ́ mú bá owó orí sísan. Isa Onilu túnbọ̀ tẹnumọ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n yéé fẹjú mọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n tẹpá mọ́ bí wọ́n ti rí àjíǹde nínú gbogbo àwọn nǹkan lẹ́yìn tí ó ti dòkú pàápàá jùlọ láwọn ẹ̀ka tí wọ́n kà sílẹ̀ ọ̀hún kí ìrẹ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè kó lè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó túbọ̀ tẹnumọ́ pé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti mú àtúnṣe tó gbòòrò bá sísan owó orí ni ó mú àtúnṣe àti ìdàgbàsókè tó gbọ̀ngbọ́n bá kó wá ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn báyìí lórí bí wọ́n ti kó Mọ́mú Gàrí sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò nílẹ̀ yìí Délé Fárótìmí lọ́wọ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ńlédè lásìkò tí Délé Fárótìmí tó farahàn ní ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Èkìtì tòun ti Mọ́mú Gàrí lọ́wọ́. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lórí òpó ayélujára X ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí náà ń bí bòókù náà ni wọ́n ti fi léde pé kò yẹ kí wọ́n kó Mọ́mú Gàrí sí Délé Fárótìmí lọ́wọ́ látàrí bí ó ti jẹ́ wípé kò ja olè bẹ́ẹ̀ sì ni kò pànìyàn. Níbẹ̀ náà ni wọ́n ti ń ṣàlàyé pé ètò ìdájọ́ lẹ́yìn tí ò múnádóko òun ló mú irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wá tó sì jẹ́ wípé ọ̀rọ̀ tó fa fàmífọ́ láàrin Délé Rótìmí tóun ti àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ agbẹjọ́rò Àfẹ́ Babalọ́lá ó ní kò tí ì tó nǹkan tí wọ́n kó Mọ́mú Gàrí sí ìyàn lọ́wọ́. Ṣebí bàbá gbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá ó ní olóyè Àfẹ́ Babalọ́lá fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan Délé Fárótìmí kó tó di wípé ilé ẹjọ́ padà gbà kí wọ́n gba bẹ́ẹ̀lì Fárótìmí pẹ̀lú mílíọ̀nù lọ́nà 50 náírà àti onídùúró kan. Àwọn jàǹdùkú tí ọ̀gá wọn jẹ́ Rich Otokwame ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi tìpátìkúùkù bá ọmọ ọdún 13 kan lájọṣepọ̀ ní agbègbè Ọ̀gàrà tó wà ní ìpínlẹ̀ Delta tọmọ náà tó sì ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ 8 nínú oṣù tá a wà yìí níbi tí àwọn jàǹdùkú ní apá agbègbè ọ̀hún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dáwọ́ jọ pọ̀ tí wọ́n sì fi tìpátìkúùkù ṣètùtù mẹ́lẹ́tò pẹ̀lú ọmọ ọdún 13 nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe lẹ́nu wò níbi ó ti fi múlẹ̀ pé ẹnìkan lè tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Comrade Israel Joel ni ó fi ẹ̀sùn ọ̀hún tó fi tó àwọn ọlọ́pàá létí tí ọmọkùnrin ọ̀hún Otokwame tó sì ti wà ní àkóló àwọn ọlọ́pàá ṣùgbọ́n tí ọmọ ọdún 13 náà tó wà ní ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Lágbo ti àwọn amúlòdùn báyìí ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin nílẹ̀ yìí Fúnkẹ́ Akíndélé tí wó sàkún rẹ̀ pé nígbà tí eré tuntun òun tí ó bá fi wọ sinimá ni yóò pàtó bílíọ̀nù 5 náírà. Fúnkẹ́ Akíndélé ló fi ọ̀rọ̀ yìí ló fi ń léde lórí òpó ayélujára rẹ̀ níbi ó ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti iṣẹ́ takuntakun òun ni òun àti àwọn tí àwọn jọ ṣe eré ọ̀hún ni àwọn kó sínú eré tuntun náà tí òun sì ní ìgbàgbọ́ pé yóò pa bílíọ̀nù 5 náírà nígbà tí yóò bá fi lọ káàkiri sinimá léyìí tí yóò fi ju eré tó gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tribe Called Judah lọ níbi tí ó ti pa bílíọ̀nù 1 náírà.
àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ ní ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olókàròyìn òní sí yín létí. Ká tún pàdé o nígbà míì ó dìgbà.